Ǹjẹ́ tí ẹ ti gbọ́ nǹkan tí Portable tún ṣe fún Bobrisky lórí ọ̀rọ̀ àwọ́ọ̀dù obìnrin tó múra jùlọ tí wọ́n fún Bobrisky níbi ayẹyẹ fíìmù Ẹniọlá Àjàó? Ẹ wò ó, báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Kí ló fa wàhálà yìí gangan ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló múra gidi gan lọ́jọ́ náà tó wá jẹ́ pé Bobrisky ni wọ́n fún ní ayẹyẹ obìnrin tó múra jùlọ. Àwọn obìnrin yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ òṣèré ló yà wọ́n lẹ́nu tí ọ̀rọ̀ náà sì di yánpọnyánrin débi pé Portable ọmọlọ́lọ́mí zazu dá sọ̀rọ̀ náà tó fi ta sí Bobrisky pé ó lè ṣọyàn kò lè yé pọ́nrán ẹ̀ padà sí tobìnrin àti pé ó yẹ káwọn ọlọ́pàá mú ni kó sì wà ní àtìmọ́lé. Bobrisky náà bu débi pé ó ṣépè fáwọn ọmọ ẹ̀. Èyí gan ló jẹ́ kí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ́pọ́ọ̀tù Portable bó tiẹ̀ jẹ́ pé òun ló kọ́kọ́ tọ́ Bobrisky. Ọ̀rọ̀ yìí lágbára o débi pé Ẹniọlá Àjàó ní láti pe Portable lábẹ́lẹ̀ láti bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ fíìmù náà pé òun ti ná bíi 200 million naira lé orí fíìmù yìí kó jọ kó bá òun dáwọ́ dúró lórí wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin Portable àti Bobrisky wípé kó sì bá òun polówó fíìmù náà tí wọ́n pè ní Àjàkájù. Portable gbà ṣùgbọ́n ẹ mọ bó ṣe máa ń rí, ṣùgbọ́n ó gbé ọ̀rọ̀ yẹn jáde pẹ̀lú fọ́nrán tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n fi bára wọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn rò pé ọ̀rọ̀ yìí ti parí o láàrin Portable àti Bobrisky àfi bí Portable zazu ṣe tún gbé orin tuntun tí ó pè ní brotherhood jáde fún Bobrisky o débi pé àwọn èèyàn ń ṣe fọ́nrán káàkiri jáde tó ń fi fọ́nrán Bobrisky ibi tó ti ń jó tí wọ́n lẹ̀ mọ́ fọ́nrán orin tuntun tí Portable gbé jáde. Ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ẹ rí pé ó lágbára. Àwọn èèyàn ti wá gba Bobrisky nímọ̀ràn pé kó má dá Portable lóhùn mọ́ o. Tó bá fẹ́ kí Portable mẹ́nu kúrò lọ́rọ̀ ẹ̀. Ẹ já gbọ́ díẹ̀ nínú orin tí Portable kọlẹ̀ ṣe fún Bobrisky. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Bobo, Bobo best female. No, Bobo show logo. Debi ni. Oh, logo. Let me understand. Bobo look at best female. Àríyànjiyàn tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí rèé o tó fa ìjà láàrin Bobrisky àti Portable. But she said you look at best female. Oh no, I want it. Give it look at best female. Talomu. But that family lomu. That family. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Portable àti Bobrisky yìí ó fẹ́ ṣe àkóbá fún fíìmù Ẹniọlá Àjàó tí wọ́n táìtù ní Àjàkájù, ṣùgbọ́n Ẹniọlá Àjàó tètè padà lọ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nítorí wọ́n padà bá fi ìfẹ́ wo fíìmù náà, wọ́n bá wo fíìmù náà tí fíìmù náà sì ṣe dáadáa láàrin ọ̀pọ̀lọpọ̀ fíìmù tó jáde. Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.